tá a bá ń bá yín sọ̀rọ̀ nípa Jésù Kristi sí ọpọlọkọ, tá a bá sọ fún Ọlọ́run ní Jésù ọpọlọkọ lẹ fi mọ̀, tá a bá léèyàn ni kì í sọpọlọ ẹyọ máa dàrú fún yín ni pé wo wá ni wọ́n ń sọ èèyàn tó lọ́mọ Ọlọ́run ni wọ́n tún lọ́lọ́run ni wọ́n tún lẹ́gbẹ́ Ọlọ́run ni Ọlọ́run lẹ́ni kejì ni. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, mi kọ́ mọ́ sọ bẹ́ẹ̀. Iṣẹ́ ọpọlọkọ ẹran ara àtẹ̀jẹ̀ kọ́ ló fèyí hàn. Ọlọ́run bàbá Jésù Kristi, ògo ni fún orúkọ rẹ̀. Olúwa rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, jẹ́ kí òye òye àwọn àyànfẹ́ gbogbo ògo ọlá àti ìyìn kó jẹ́ tìwọ Ọlọ́run Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí èmi àti ẹ̀yin rí gbà láti tún pàdé Olúwa ní orí ìkànnì yìí. Ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 18. Kólósè orí 1 ẹsẹ̀ 18. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹni tí í ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Ẹ̀yin àyànfẹ́, a ti ń fi Kristi Jésù hàn yín ní ẹni tí ó ga jùlọ. A jẹ́ kó yé yín pé Jésù Kristi ò ní àfiwé tàbí àkàwé láàrin ọmọ ènìyàn. A sọ fún yín nípa ìlọ́lá rẹ̀ pé Ọlọ́run ni Kristi, ènìyàn sì ni. Ẹnì kejì Ọlọ́run ni. Ó sì yàn láti sọ àwa ọmọ rẹ̀ di arákùnrin. Mo fi Kristi hàn yín bí ẹni pípé, ẹnìkan ṣoṣo tó wọnú ayé ìwá tí ò lẹ́ṣẹ̀. Kò sí ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀, kò ṣàṣìṣe. Ẹ̀kọ́ rẹ̀ ni ẹ̀kọ́ mímọ́. A sì fi hàn yín ìlọ́lá ikú àti àjíǹde rẹ̀. Ní fọ́nrán tó lọ, mo fi hàn yín wípé ìyanu tó wà nínú ìgbàlà Kristi. Ní òní mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ògo Kristi bí orí ìjọ. Jésù ní orí ìjọ. Òun ni orí ìjọ tí Kólósè yẹn sọ ni pé òun ni orí ìjọ. Ìjọ ò ní orí mìíràn. Ènìyàn kọ́ lórí ìjọ. Kristi ni orí ìjọ. Ìyẹn ni pé òun ló ní ìjọ ẹ̀, òun ni orísun ìjọ ẹ̀. Òun ló dìjọ rẹ̀ mú, òun ló ń gbé ìjọ rẹ̀ ró. Òun ló fi ìjọ rẹ̀ lọ́lẹ̀, òun náà ló ń gbéjọ rẹ̀ ró. Òun ni orí ìjọ. Kì í ṣe póòpù lórí ìjọ. Kì í ṣe àwọn alákòóso ìjọ lórí ìjọ. Jésù Kristi ni orí ìjọ. Òun ni orí, òun ni àkóso. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ látẹnu Jésù Kristi ní Mátíù orí 16. Mátíù ní orí 16. Já wo láti ẹsẹ̀ 13. Torí pé ní ẹsẹ̀ 16 ni Jésù sọ fún Símónì Pétérù wípé, Símónì Pétérù dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ṣe. Yẹn ni pé Jésù ní wá dá lóhùn wí fún pé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà. Kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ló fi èyí hàn ọ́, ṣùgbọ́n bàbá mi tí ń bẹ lọ́run. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù. Orí àpáta yìí lèmi ó kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí ẹ̀. Ọ̀rọ̀ ní máa ń kómukómo rò wá.
n tó bí kí Jésù tí Símónì fi dá Jésù lóhùn pé ìwọ lọmọ Ọlọ́run alààyè. Jésù náà sọ pé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà, torí pé èyí tó sọ yìí inú ẹran ara kọ́ ló ti sàn wá, bàbá mi tí ń bẹ lọ́run òun ló fi hàn ọ́ nínú ìjẹ́wọ́ rẹ yìí. Ìwọ ni Pétérù, orí àpáta yìí, àpáta wo ṣe Pétérù ní àpáta irọ́, lórí àpáta yìí lèmi ó kọ́ ìjọ mi lé. Ẹ farabalẹ̀, ọ̀rọ̀ ló ń kómokómoro wá. Nígbà tí Jésù dé ìgbèríko Kesaria Fílípì, ó wá bi àwọn ọmọlẹ́yìn rẹ̀ léèrè wípé ẹ gbọ́ ná, kí làwọn èèyàn fi mí pè? Ta ni wọ́n sọ pé mo jẹ́ ná? Àwọn náà wá dáhùn, wọ́n ní ẹlòmíín sọ pé Jòhánù onítẹ̀bọmi ni ọ́, àwọn kan sọ pé Èlíjà ni ọ́, àwọn ẹlòmíràn ní pé Jeremáyà ni ọ́, tàbọ̀ kan jẹ́ ọ̀kan lára àwọn wòlíì. Ni mo fi ń sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ mọ Jésù, kì í ṣe Jésù tí wọ́n sọ̀tàn rẹ̀ fún yín nínú àwọn ìwé ẹ̀sìn tàbí nínú àwọn ìmọ̀ orí àti àròbájọ ẹ̀dá. Ó ní o, irọ́ o. Jésù ní bí àwọn èèyàn yìí léèrè o pé kí náà sọ pé wọ́n jẹ́ náà. Ẹ lè fi Jésù wé ọ̀kan lára àwọn wòlíì. Wọ́n ìṣẹ́gbẹ́ o. Ọba àwọn wòlíì ni òun gan lọ́yìn àwọn wòlíì o. Jésù ní ọ̀dà, ẹ̀yin gangan jẹ́ ń bí léèrè, ta lẹ̀yin gan fi mí pè? Ní kẹ́kẹ́ bá pamọ́ àti òró wọn lẹ́nu. Ní Pétérù bá wà náwó pé èmi mẹ́ńtò ṣe o. Kristi ọmọ Ọlọ́run alààyè ni wọ́n ṣe. Tọ́ ọ bá tí ì mọ̀ Kristi, ò tí ì mọ̀ Jésù Kristi. Tọ́ ọ bá tí ì mọ̀ Jésù ní ọmọ Ọlọ́run alààyè, Jésù míì ló mọ̀, Jésù míì ló gbàgbọ́. Bẹ́ẹ̀ ni. Kí ló sọ àwa dọmọ Ọlọ́run? Torí pé a mọ̀ Jésù ní Kristi ọmọ Ọlọ́run alààyè. Nígbà tá a sì mọ̀ ní ọmọ Ọlọ́run alààyè, ó sọ wá dọmọ torí a kọ pé iye àwọn tó gbà á la fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tó gborúkọ rẹ̀ gbọ́. Àwa dédé mọ̀ Ẹ̀mí Mímọ́ ló mú ìsíníyè wá, torí bí Mímọ́ sọ pé kò sí ẹnikẹ́ni tí ó lè pe Jésù ní Olúwa bí kò sí nípasẹ̀ Ẹ̀mí Mímọ́. Ẹ̀mí Mímọ́ tó ṣẹ́ ẹnu àyà tiwa, tó ṣẹ́ ẹnu ayé tiwa, yóò ṣe inú ayé tiẹ̀ náà. Ìwọ náà dọmọ Ọlọ́run. Ó ní máa bá katakítí ẹ̀sìn kiri mọ́, kó máa tapá tasẹ̀ káàkiri, kó lọ́ máa dàgbòrórú nítorí nǹkan tí ò yé ọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jésù wá dáhùn wípé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Pétérù ọmọ Jónà. Ẹran ara kọ́, ìyẹn ni pé sí ọpọlọ kọ́. Tá a bá ń bá yín sọ̀rọ̀ nípa Jésù kì í sí ọpọlọ kọ́. Tá a bá sọ fún Ọlọ́run ní Jésù, ọpọlọ kọ́ lẹ́ fi mọ̀. Tá a bá léèyàn ni kì í sọpọlọ, ẹyọ máa dàrú fún yín ni pé wo wá ni wọ́n sọ, ẹyọ tó lọ́mọ Ọlọ́run ni, wọ́n tó lọ́lọ́run ni, wọ́n tó lẹ́gbẹ́ Ọlọ́run ni, tọ́lọ́run lẹ́ni kejì ni. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, mi kọ́ mọ́ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ọpọlọ kọ́, ẹran ara àtẹ̀jẹ̀ kọ́ ló fèyí hàn. Ṣùgbọ́n bàbá mi tí ń bẹ lọ́run, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi yìí, bàbá mi tí ń bẹ lọ́run yóò ṣí gbogbo yín níyè. Ẹ rí Kristi bó ṣe rí gan, ẹ rí ní ọmọ Ọlọ́run alààyè, ẹ rí ní Kristi náà, ẹni náà tó kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ, tí a sin tó sì jíǹde, tó ń bẹ lọ́wọ́ ọ̀tún Ọlọ́run báyìí. Ẹni tí a rán fún ìgbàlà rẹ láti dá ọ ní kúrò nínú ìyè ríra. Ẹni tí a rán láti gbà ọkọ má bàa parun lẹ́yìn ikú. Bẹ́ẹ̀ ni. Gbọ́, Jésù wá wí fún un pé Pétérù, orí àpáta yìí, kìí ṣe Pétérù lórí àpáta, Kristi ní àpáta. Ìfihàn pé Kristi ọmọ Ọlọ́run alààyè ní orí àpáta yìí ni èmi ó kọ́ ìjọ mi lé. Ọba ògo ti kọ́jọ rẹ̀, ó sì tún kọ́jọ rẹ̀. Ó ní ẹ wá gbọ́, ní ẹnu ọ̀nà ipò òkú kí ó lè borí ẹ̀.
àwọn èèyàn máa ń gbógun ti Jésù nígbà tó wà láyé, wọ́n sì gbógun tàwọn èèyàn rẹ̀ títí dòní ni wọ́n ń gbógun ti ìwà. àwọn kan tiẹ̀ lẹ́mìí pé àwọn ò fẹ́ kí n ti ń jẹ́ ìjọ kó símọ́ láyé, pé àfẹ́ rí ẹnikẹ́ni tí ó gba Jésù. àbámọ̀ ní kanda ìkankan ọmọ mọ̀kúta rí. àwọn tó ń gbà lérò wọ́n ń jẹ yín ni o. àbá tí ò lè sẹ́ni torí wípé nígbà táwọn ọba sí mọ́ ìjọ ọmọ ọbẹ̀, àwọn kan náà ti gbógun ti jọ rí, wọ́n ti jẹrà teyín báyìí, ìjọ sì wà. ibi wọn bá ní wọn àfẹ́ kíjọ ó ti wù, ibẹ̀ ni Jésù ti máa ń dábìrà. àwa sọ fún pé Jésù yìí ó ní orí ìjọ rẹ̀, ní ti pé òun ló kọ́ ìjọ rẹ̀. ẹ máa wò, ìgbàlà ta ní Jésù ló ń gbà wá là. bẹ́ẹ̀ ni ntọ́sọ àwa di ọ̀kan lára ara Kristi yẹn tí í ṣe ìjọ. ìgbà tó gbà wá là, ẹnikẹ́ni ò lè gbà ọ́ là, ẹnikẹ́ni ò lè gbà, òun ló ń gbani là. pásítọ̀ ò lè gbà ẹ́ là, àbí bíṣọ̀bù kan ò lè gbà ẹ́ là, bíṣọ̀bù àgbà kan ò lè gbà ẹ́ là. kò sí ẹlúwa rẹ̀ tó lè gbà ọ́ là. Jésù yìí òun ló ń gbà nílà. Jésù yìí tó ní ìjọ rẹ̀, òun ló yàn kúnjọ rẹ̀. kò sẹ́nikẹ́ni tó lè yàn kúnjọ rẹ̀. èèyàn lè kó yàn jọ o, bẹ́ẹ̀ ni o, èèyàn lè kó yàn jọ kó pè wọ́n níjọ o, ṣùgbọ́n jọ ti Jésù Kristi ló ń gbà nílà. òun ló yàn kúnjọ ẹ̀. àwọn kan tó bá dẹ̀ gbàlà ní yàn kúnjọ, ṣùgbọ́n tó bá ti jẹ́ jọ téèyàn kójọ irú wa ògèrè wá, òun lèèyàn máa ń kójọ. ṣùgbọ́n Jésù ìkókò kúkú jọ. òun ò kì í ní ìpònú àlìkámà. irọ́. òun ò tiẹ̀ lépo lọ́wọ́, kò lè gbìn, kì í gbìn, èṣù ló máa ń ṣe. òun ló yàn kúnjọ. òun náà ló ń fún ìjọ ní ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́. èèyàn ni wọ́n. òun ló fún àwọn àpọ́stélì fúnjọ. òun ló ń fi àwọn wòlíì fúnjọ. òun ló ń fi àwọn ajínrere fún ìjọ. òun ló ń fi àwọn olùṣọ́ àgùntàn fún ìjọ. òun ló ń fi àwọn olùkọ́ni fún ìjọ, fún àṣepé àwọn èèyàn mímọ́. òun náà ló ń gbé ìjọ rẹ̀ ró. kò sí ẹnikẹ́ni, kò sí ipá òkùnkùn kan, kò sí èṣù kankan níbi kankan tí ó borí ìjọ. Jésù tó sì níjọ yìí náà ní ń bọ̀ wá kó ìjọ rẹ̀ kúrò nú ayé. níwọ̀n ìgbà tí ò bá sì ti kó ìjọ rẹ̀ kúrò nú ayé, ẹni bá ń dá lásà ọkàn tán rẹ̀ jẹ ni. ẹ jẹ́ á gbàdúrà. Bàbá mímọ́, ògo ni forúkọ rẹ̀. ìwọ ló lórí ìjọ, ìwọ sì lórí ìjọ rẹ̀. máa ṣiṣẹ́ rẹ̀ lọ. tún yàn kún wa o. mú àwọn àgùntàn tó ní tí wọn ò sínú agbo, tí wọ́n wà nú ẹ̀sìn, tí wọ́n wà nú kútú ẹ̀sìn, tán wà nú kútú ayé. ìwọ Olúwa àwa má rí dé o, wá wọnú kútú ayé lọ́kọ́ fà wọ́n yọ. àwọn tó sì dòkú nínú ẹ̀ra ẹ̀ṣẹ̀ sọ wọ́n dà láàyè, mú wọn wá ságbo. jẹ́ kí àwọn tí ń ṣenú níbíni síjọ rẹ gbà wọ́n là, káwọn náà di akéde ọ̀rọ̀ ìgbàlà, kí wọ́n máa sọ̀rọ̀ yẹn rere kiri. jẹ́ kí ìjọ rẹ ó gbọ̀rọ̀ gẹ̀jígẹ̀, jẹ́ kí ìjọ rẹ kó gbòòrò. Bàbá mímọ́, iṣẹ́ rẹ kó gbèrú, kí ìjọba òkùnkùn kó joro, kí ìjọba àyànfẹ́ ọmọ rẹ kó di gbígbòòrò. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.